kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko lódò ní jákèjádò everywhere worldwide. Alase Nimi. Ṣé o kọ́ àwọn oúnjẹ kankan wà tẹ́ pé tẹ́ bá kàn ń sè ṣá ó kàn wọ́n máa look boring. Wọ́n máa look boring ẹ máa wò pé ṣé kò tiẹ̀ sí bá ṣe lè recreate oúnjẹ yìí kó tiẹ̀ kó ní life in it, especially àwọn ẹ̀yin tẹ́ bá ti bímọ nílé. Because àwọn ọmọdé wọn máa ń like kí wọ́n ṣe máa ń like kó máa tójú sí gbogbo nǹkan, wọ́n máa ń like kí oúnjẹ wọn náà kó máa wà colourful. Bẹ́ẹ̀ ni kò ń ṣe fried rice o ti mọ̀ wọ́n ti fẹ́ sọ pé fried rice mo mú wá no fried rice kọ́ mo mú wá fried noodles ni mo mú wá ṣòtúrú bẹ́ẹ̀ yẹn sì pé mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn recipe noodles ní orí channel mi yìí tó bá ti suit ẹ̀ ní mọ̀ pé mo ń like láti máa fún yín náwọn one or two tweaks sí oúnjẹ yín láti má wà bákan náà mọ́. Fried noodles ni mo mú wá kí n má bàa dènà pẹ̀lú ká lọ sharp kí ni àwọn èròjà mi noodles tá fẹ́ lò rè ìwọ tó bá mọ̀ mi dáadáa ó mọ̀ pé mo like àlùbọ́sà onions mo ti rọra slicely nicely diced òǹlẹ̀lẹ̀ then hotdog lélẹ̀ àwọn míì ń pè sausage àwọn míì ń pè lọ́dọ̀ ẹjọ́ ewu gangan ni kókó dà bí sausage yàtọ̀ sí ọ̀dọ̀ then green peas lélẹ̀ spring onions mo ti rọra dice kékeré sí ibà seasoning noodles yìí òun lélẹ̀ then carrots ni nicely diced then rodo takọ̀rọ̀ra chop sherry noodles ta fẹ́ ṣe ní èmi mo mọ̀ tẹ́ bá notice pé colourful mo dẹ̀ mọ̀ tó yẹ mo ṣe ń tẹnu mọ́ nicely diced kìíní kan diced òun ni ẹ ti rí ilé ẹ mọ̀ kẹ́ lọ sí ọjà kẹ́ lọ ra àwọn ata tó jojú gbèsè àwọn ata tó jọ traffic light yẹn yellow red and green bell pepper kẹ́ lọ ra kẹ́ wá diced torí noodles yìí ọ̀nà àrà la fẹ́ fi gbé gbà. Let's get started. First thing first tí mo máa ṣe ni pé mo máa bu omi sínú preheated pan mi ó ti ń heat lọ́wọ́ màá bù sí àfẹ́sẹ̀ noodles wa ni noodles mélòó tẹ́ bá ní mo ti máa ń sọ dáadáa máa emphasize it very well lórí channel mi pé noodles steaming ló máa ń ṣe jìnnà kò kì í ṣe omi so ẹ má jẹ́ kí omi máa pọ̀ jù so that kò ní máa lẹ̀ pọ̀ tẹ́ bá ń jẹ ẹ ṣe máa feel pé kí nǹkan le lẹ́nu díẹ̀díẹ̀ kì í ṣe kókó wá le jù ẹ̀yin tẹ̀ kí n kan indomie ẹ má bínú sometimes it's necessary àgàgà yín tẹ́ bá lọ́mọdé ẹ máa kán because of my pan tí mo fi ń sè ẹ kó sit well gbogbo ẹ̀ báyìí ó ń lọ sínú ẹ̀yìn no wastage àti gbọ́n gbogbo ẹ̀ sí báyìí àwọn add little water àwọn ará fi onion sí ṣẹ́rí mo ti máa ń sọ pé ká rárá máa nínú ilé ìdáná ká máa jẹ́ kí gbogbo àyíká wa kó máa neat ní báyìí máa cover ilé a máa wá proceed to the next stage. So lẹ́yìn ìgbà díẹ̀ lẹ́yìn ìṣẹ́jú bíi 5 minutes ẹ ti rí consistency ta fẹ́ lélẹ̀ kó má rọ̀ jù ẹ ti rí kó má dẹ̀ sọ́gì so omi sì wà náà ẹ̀ báyìí o so ẹ má mind nígbà yìí máa ra lò iná máa wá sí ìvẹ̀ ẹ ti rí. Màá gbé pan mi padà sí orí iná. Màá ra òróró díẹ̀ sí. Òróró yẹn gbọ́dọ̀ pọ̀jù kó má bàa lè yànyàn láyà. That's it. Kó má ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀. So wàá da onions sí. Onions yìí mo mọ̀. Mi ò gbọ́ ṣàrà. Ẹ jẹ́ ká dúró. A máa fry onions yìí. This is just the basic, but ṣe máa ń fry onions.
So I fry onions for like 1 minute or 2, so that I have to rest in it. So it's 2 minutes already. The next I'm going to pour now, because I'm going to that next. Òun ni máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn hard veggies yẹn. Eléyìí ó le kò ń tètè rọ̀. So I just go fry it for like 1 or 2 minutes as well. Kò ń tètè rọ̀. So ẹ̀dẹ̀ fẹ́ máa jẹ kó máa lè ṣẹlẹ̀ gangan. Ẹ jẹ́ ká ṣe fún 1 or 2 minutes as well. Meanwhile, òun náà àti tòrò wọn àti àlùbọ́sà yẹn wọ́n ti marry ara wọn. Since in the kitchen, you come over. Oh, rengamenge. Oh, deve. Alase, Nimi. Oh, man, that can create one recipe or the other. Mama, just here, you know, my blank then. Then the next one I'm going to pour now. I'm talking about my bella to read and want to lay. Then carrots. Carrots, yes, they go leju. They go overall. So I'm going to saute for like 1 minute. Ẹ jẹ́ káwọn veggies yín kó máa dín dáadáa. So òun náà ti ṣe bẹ́ẹ̀ yẹn, màá wá da spring onions sí. Kò kí ń ṣe pé spring onions yìí kò ṣe pé ó le, àmọ́ òun náà ó ní flavour tó máa ń rí, tó máa ń jẹ́ kí tó máa kọ́kọ́ wọ́n díẹ̀ sí báyìí. Then the rest is just for toppings. So fi yín kó máa dàkẹ́ máa sábà ara yín bí lọ́balọ́ba. Lẹ́sẹ̀kẹsẹ̀ á da sausage wá sí. We'll now give it a good stir. Please recreate this recipe. Ẹ máa love ẹ̀ bàjẹ́. Kò tí ì jiná gan-an. Ẹ̀yin náà rí. Àwọn oníbọ̀ yín máa ní kí ló ṣẹlẹ̀ gangan. I notice pé mi ti dá sauce kankan sí. Both the noodles and the veggies, yes. Mo fẹ́ yẹ kí natural flavour wọn kó marry ara wọn dáadáa náà. Then ti noodles yẹn tá bá wá dá sí, àmọ́ wá marry ẹ̀ pẹ̀lú seasoning. Tó ti yé yín torí sausage yìí, any protein tẹ́ bá ń lò òun ni kẹ́ kọ́kọ́ jẹ́ kó wọlé. Tó bá yẹ pé ẹ ní omi ẹ̀ ní bóyá meat stock ní àbí chicken broth ní ẹ dá sí náà. So ẹ fi mọ̀ pé ṣe máa need it or not. Ṣẹ́rí sausage wa mi kò dédé máa yí o. Sausage wa gbọ́dọ̀ ní brown like that. Ṣẹ́rí ó brown díẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì. So keep stirring for like another 2 to 3 minutes. Ní báyìí màá da ata rodo mi sí. Má yẹ kó pọ̀ jù kó má ta. But tó bá like kí o like ata, then feel free to pour everything in it. Mo sọ fún yín pé ẹ má máa jẹ́ kí iná control yín tí a máa sáré rush oúnjẹ náà ẹ control iná yín. Mo ti rí pé ó ti yín over dín bẹ́ẹ̀ yẹn sì máa rárá reduce iná mi. So màá wá da season noodles yẹn ni o, màá da díẹ̀ mọ́, màá fi dín. Feel free to use any soy of your choice. Ẹ lè lo dark soy, ẹ lè lo any soy of your choice. But èmi ò lò nínú tèmi. Màá tún hard mọ́, because òun ló máa ṣe
gbogbo ẹ máa gbé veggies kó máa ní kíní. Ní báyìí máa wá da noodles wá sí. Ẹ̀rí kó ti ro omi dáadáa. Ó dàbí ìgbà tó yẹ pé pàbọ́ ẹ̀ tẹ̀tìrì tó bá yẹ pé sọ́ọ̀gì ni kò ní bẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn o. Kò ní dà bẹ́ẹ̀ yẹn. Ẹ má yẹ kí noodles yín kó sọ́ọ̀gì. So ẹ má jẹ́ ká wá stir. Ẹ jẹ́ kí n clear bí ìbá kí n mú bigger spoon kí n máa fi stir wa. So I must stir it like this. I must stir for me. And we'll color in. Ní báyìí mo ti yí dáadáa àti stir together. Ẹ jẹ́ kó marry ara wọn. For topping, mada. Ẹ jẹ́ kí gbogbo ẹ wọlé. Ẹ wo ojú ọbẹ̀, ẹ mú yán. Ẹ wo ojú ẹ̀, ẹ mú yán. So. Ẹ̀rí tí mo ti spread ẹ̀ evenly báyìí. Àwọn kìíní. Àwọn ata yìí ẹ má jẹ́ kó máa pẹ́ jù lórí iná. A kò fẹ́ jẹ́ kó steam díẹ̀ o. Tó bá ti steam, then our noodles is done. So after 60 seconds, IreTV, isn't this beautiful? Oh wow, beautiful, awesome, awesome. Now we are done. What's the panna? It didn't pan me white. And even the camera guys can't wait. Just give it a stir. We were even together. Alase fried rice by. So noodles in, please let it change. The game of your noodles, I could change henceforth. I can serve anything. Oh, heavenly Father. Oh, Jesus. Oh, whoa. Tabari oúnjẹ tó dára ẹ jẹ́ ká sọ. Tabara ẹni tó yáàyì tó ṣe oúnjẹ tó yáàyì kí ni ká ṣe ká kúdòzẹ̀. Alase Nimi ìrẹ́ ń kọ́. Mo ti bọ ẹyin mi. Tó ti yé yín. Èmi like kí n máa pẹ́ tèmi pẹ̀lú ẹyin. Mo fi pé àwọn veggies yẹn tí wọ́n sì lè ń ṣe much protein ó máa slice your head. Put it this way. Oh, heavenly. Alase Nimi ìrẹ́ ń kọ́. Ẹ try láti recreate recipe yìí, noodles recipe yìí. Kẹ́ jábọ̀ fún mi nínú comment section. I'm very sure you won't go wrong. Ṣé bá fi lè try bí mo ṣe ní kẹ́ ṣe. Ẹ ṣe bẹ́ẹ̀ o, ṣẹ gbọ́. Ó di ọjọ́ mi, ọjọ́ ayọ̀ kí a tún pàdé. Bye. I love you guys.